àdúrà rẹ ti gbà nù o àdúrà rẹ ń lọ ṣe ní Mùnà o àárọ̀ ọjọ́ kejì ilé ìlú Àràfá ọ̀rọ̀ ọ̀rùn kẹ́ kásùbà ní Mùnà tí ẹ bá ní ẹ má kí ẹ lọ kí l'Àràfá nítorí odò nígbà téèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ Mẹ́kà lálẹ́ máa gbẹ́jẹ́ àdókìrún láyé Mùnà ẹ lọ kí ẹ wà bẹ́ẹ̀ ẹ máa ṣàdúrà kò sẹ́ni tí wọ́n bá dúrà lé lẹ́nu ẹ̀ iná lẹ́ẹ̀ máa sọ tẹ́ bá fẹ́ o. من فرد فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. Ó dàbí èèyàn bá mú ìyàwó lọ àsìkò tó o bá wà ní Mùnà Sáràfá sí Múdàlíbà mẹ́tàlá ajá ògbóǹjẹ wá fún ọ. Pẹ̀lú mi burú láti ṣáìtì náà kan báyìí ó ti dé ogun bọ́ọ̀dù rẹ̀ ṣùgbọ́n wọ́n wà ní aṣọ ìráàmù fún ọmọ fún onígbà lábẹ́ ó ti kú ó ti gbé nípa náà ẹ má jẹ́ wọ́n tẹ̀yìn oògùn kan bẹ tí ẹ máa ń fún ilé ẹ bá ti wọlé àwọn èèyàn máa ń gbé ká má bàa lágbára má ní irọ́ ni oògùn anti-stress ni oògùn anti-stress kò sí tí lábára fẹ́ fagbára rẹ ṣe o ò lè rí ìyàwó wọn débi kọ́ yàn lálẹ́ tiẹ̀ tó bá kó wá náà lọ́ọ́ máa dààmú kí. ṣùgbọ́n láti yọ tẹ ẹ bá ti dé Mùnà má jẹ́ interest ni ó wà lọ́dọ̀ ẹlòmíì mà tó ti tọ́lọ́ lọ. من فرد فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. ẹ ṣàdúrà fún sẹ́nitọ́ Yáyì àmọ́ ẹ má jẹ́ ó dìjà wàláì òní ọ̀wọ́lé súnmọ́ ìbílẹ̀ òní ọ̀wọ́lé kíníkẹ́ ẹ má bàdé bẹ̀rẹ̀ ẹ fẹ̀mí ìmoore yẹn kẹ́ ẹ ṣàdúrà fún láti dá àlàfẹ́ في الحج. wọ́n yìí jiyàn o. لا جدال في الحج. mo fẹ́ sọ kíní kan lásìá àdàtì àwọn kan fẹ́ yàn wá jẹ wọ́n fẹ́ fún alówó ṣẹ́ wa owó yẹn wá kéré wọ́n wá ronú pé gbàwó la lè fún wa wọ́n wá ní láàárọ̀ tí a bá ti ń jáde lọ Mùnà àti gbé ìrámù tán káàní lè jiyàn káàní lè béèrè pé kó lọ jẹ bá a ti ń bọ́ọ̀lẹ̀ báyìí wọ́n kàn ní àwọn sáìdì yẹn bá fi dọ́là ní àlọ́ àbánsá yẹn fi dọ́là ní àlọ́ àwọn ó kàlùkù wá yiri ẹ̀ wò lọ́nu bọ́ọ̀sì ẹ̀ sì sọ̀rọ̀ láti gbé ìrámù tí wọ́n bá ń lù ọ́ ní pọ́npọ́n nínú aṣọ ìrámù. ولا فسوق ولا جدال في الحج. ẹ má jiyàn o wọ́n tẹ̀sẹ̀ wọ́dù. وما تفعلوا من خير يعلمه الله. ó tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ọba tó dá ìmọ̀ o. وتزودوا فإن خير الزاد التقوى. olórí tí ẹ mú lọ́mọ mọ́kàlì bẹ̀rù Ọlọ́run. فإن خير الزاد التقوى. ara bẹ̀rù Ọlọ́run ní kẹ́ ẹ má gbèsè náà fara yín o. gbàtẹ́wà rẹ nìkan tó sùn tó gbogbo ẹ lẹ̀ tọ́lá náà lẹ̀ tó sì kùtù lẹ̀ tí ń harun hàn ó sì ṣe fídíò rẹ̀ ọwọ́ lọ fún blọ́gà ó ti kọ́ báàjì rẹ̀ jẹ́ náà ẹ lọ bà sílẹ̀ ara yín náà ni o kì í ṣe pé òdélé kọ́ máa wá polówó chief àṣẹ ló bà sílẹ̀ náà ó ní kókó ní ẹ̀gbẹ́ kókó yẹn ní agbára ọ̀rẹ́ ni ẹlẹ́ni tó ní ọ̀pá àtìlẹ̀ tó tún dàbí ètò tó pa àwọn àgbẹ̀ lè gírí máa ọlọ́run fún kábíyèsí lẹ́gbọ̀n chief ọlọ́run fún ilẹ́gbọ̀n. وتزودوا فإن خير الزاد التقوى. ẹ lọ bà sí ara yín ẹ mẹ́ta sí ọmọ làkejì ọtọwọ́ yín tú o. واتقون يا أولي الألباب. gbogbo ẹ̀yin obìnrin mọ́kà lẹ́ ń lọ yìí o má ro tọ́ bá rí kórogún ọ̀rẹ́ rẹ̀ tẹ́gbẹ́ lọ mọ́kà o. àti ìmọ̀lẹ̀ ń bá gbé òbí alórúkún yìí ó ní jẹ lérun nínú àwọn ọgbà ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ tó pọ̀ jọ ẹ mú bẹ̀rù Ọlọ́run lọ láti lè ẹ fi bẹ̀rù Ọlọ́run ránṣẹ́ tí ẹ fi sínú báàgì yìí. واتقوني. ẹ sì bẹ̀rù Ọlọ́run débi pé ẹ má kánjú ra nǹkan. lọ́yẹ̀ yìí obìnrin ṣe àgbẹ̀ Màdínà lẹ́ kọ́kọ́ ń lọ
tẹ ẹ bá ti dé Mẹdínà gbogbo tí bẹ Mẹdínà ni wọn máa wù yà wọn náà láti rí ànábì nu yóò fara mọ́ gbogbo tí bẹ Mẹdínà ni wọn àmọ́ tẹ ẹ bá ra nǹkan ní 500 riyal ní Mẹdínà ó ṣeéṣe kẹ ẹ dé Mẹ́kà kẹ lọ ra 20 riyal o kò sí tọ́ba o ànábì kan àṣàdúrà Mẹdínà ni o tẹ ẹ bá wo Mẹdínà dáadáa ẹ rí i pé lágbára tó bẹ̀rù Ọlọ́run lọ́pọ̀ bẹ́ẹ̀ láwọn tí ń gbé bẹ́ẹ̀